Hallelujah, hallelujah, hallelujah. Good evening, everyone. Lovely Pentecostal Day, Pentecost Day, Pentecost, Pentecôte, c'est le jour de Pentecôte. Que l'Éternel soit loué. Today is the Pentecost Day. Glory, honor be to Jehovah Almighty. In Jesus' name. Hallelujah, hallelujah, hallelujah. You're welcome, you're welcome, you're welcome, you're welcome. I welcome you all. God bless you. Today is the 8th of June 2025 and the time here is 8:40 p.m. Good morning, good yaleta, good afternoon, good bobwes. God bless you as you join me. God bless you richly. I appreciate each and every one of you. Ashodomodo fún gbogbo wa o. Today is Ojude Oba at Ijebu-Ode, yeah, and same thing going on. Same thing happened today at Isheri Olofin Mole. God bless every one of us. Ashodun ayo. Ọdún eléyìí ò ní jẹ́ àṣemọ̀fẹ́ nìkankan wa o. Láṣẹ Ìdùmarè. I'm here now. My hands, did. Where is go and call your brother. Okay. Go call him. Yeah. Okay. Give. Mama needs you. That is if he wants to appear. Oh, wait. If he wants to, if not, you can come alone. So, gbogbo ilé, mo kí yín o. Àwọn ọmọ mi máa bá mi ṣe program tálẹ́ yìí o. Èmi àtàwọn ọmọ mi lájọ máa ṣe o. Ẹ má bínú pa pẹ́ o. Àwọn náà jẹ́ kí n tètè dé wọ́n nínú. No, Grandma, don't start. We are going to do it together. Kí ló dé tí mo fi dúró dè wọ́n ni wípé program tó ní ṣe pẹ̀lú gbogbo. Yeah. How are we going to do it now? I think you have to sit up. Yeah. You want or you don't want to appear? Okay. Okay. Only him want to appear. Okay. You see, this is my... Introduce yourself. Hi, my name is Emmanuel, and I'm 8 years old. Hey, yeah. Good evening. This is Baba Aburo Kekere. So, he wants to do program with me. Yeah, tell people what you want to say. Tell them something. Say, greet them. Whatever you want to say. You see, people have started. Even Yami Ekalema. Say something. How was your day, guys? Because mine is going good. Good. Okay, you said it? You said it all? Mm-hmm. Okay, say bye-bye to everybody. Bye, guys. Thank you for hosting
My baby boy. That's nice. That's a lovely one. He's been saying he wants to come and say hello to my people. And here he is saying hello. Others are shy. The big sister is upstairs. He doesn't, and the big baba of the house is sleeping. I want you to your Tony. God bless you. You can go. You happy? You happy? Okay, now you see. You see people. Hallelujah, yeah, me Margaret. God bless you, man. Aturashe, aku ọdún, aku yedun. Ẹran oníyọ̀ tèmi ńkọ́. Ṣe gbogbo ohun tó fẹ́ sọ náà nìyí torí Ọlọ́run. Tó dàbí jókòó sí ní àtẹ̀kọ́ tí ó jẹ́ ṣe kankan. Hallelujah, hallelujah, hallelujah. Màmí Rẹ̀mílẹ́kún Ọláṣẹ́yìndé, ẹ káàbọ̀ sórí ètò mà. Mo ṣì máa pè lẹ́ẹ̀kan sí because mo kàn fẹ́ fi ṣe example ṣe bí mo lè lò. Tí bá débẹ̀ sí ó ṣì máa sọ̀kalẹ̀. My grandson is still going to come back on the topic that we want to talk about. And after tonight, I'm not going to say anything anymore because nobody wants to change. Everybody feels they are free. They can do whatever they want to do. It's their life. Yes, it's your life. But ẹ ṣàánú ajé. Ẹ ṣàánú àwọn ọmọ ọlọ́mọ. Àwọn ọmọ tí wọn ò mọ nǹkankan. Hallelujah, bàbá mi. Àwọn ọmọ tí wọn ò mọ nǹkankan. Tí à ń fi tinú mi ni máa ṣe. Tá a fi ń kó rere sínú ayé wọn torí mi ò ní fẹ́nu mi sọ̀rọ̀ òdì. Oríṣiríṣi oríire, hallelujah. Good evening, everyone. Good evening, bàbá mi. Oríire wo ni à ń kó bá wọn? Oríire náà ni tinú mi ni máa ṣe. Tí àwa òbí tá ń ṣe nínú ìjọ mímọ́. A dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ọba fún wonderful children harvest tó kọjá. Come, baby. Come. Yeah, you can sit. You see this, my son? Let me bring the video down. Okay. You see my grandson here? Done like this. You see? You can see that he has natural hair here. But when you check the back, that is same. You see? God bless you. Thank you. You're welcome. God bless you. Will you still call me back? Yes, I might still call you back. Thank you, my love. You're welcome. Kí ni nǹkan tí a fẹ́ sọ láṣálẹ́ yìí? Nǹkan tá a fẹ́ sọ láṣálẹ́ yìí ni lórí tinú mi ni màá ṣe tí à ń ṣe fáwọn ọmọ wa. And after tonight, I'm not going to talk about how to handle your children in the church, be it elder, be it grown-up ones, medium, large, extra large. Come. Yeah. You see? Bend down a bit. You see? You can see. This is what is called real God-given luck. You see?
God-given lot àtọ̀run wá ni ọmọ ọjọ́ mímọ́ ni. When you see a natural Nazarian, irun wájú wọn ó máa natural dé certain níbì kan, èyí tó kù àwa lock ó máa lock díẹ̀. The more tẹ́ bá fi sílẹ̀ k'Ọlọ́run kó máa jọba, you feed it with the perfume tí angel ẹ̀ ń bá ṣiṣẹ́, màlẹ́kà tó ń bá ṣiṣẹ́, òun lẹ máa tẹ́ bá ti fọrun ẹ̀ fún perfume yẹn lẹ máa fi sínú omi tẹ́ máa fi ṣàn after the shampoo. Ẹni tó bá ní irun we are kọ́kọ́ ìtọ́ máa jọ ní wa, ẹ máa rí ìyàtọ̀ nínú nǹkan tó jẹ́ natural àti tí kò kìí ṣe natural. Ṣùgbọ́n kí ló dé tí àwa òbí tá a sọ ọmọ wa di nǹkan tá a máa fi ṣe fashion? Ẹ máa tọwọ́ bọ ẹlẹ́dàá tí Olúwa sọ pé kẹ́ ẹ má tọwọ́ bọ̀. Nígbà tá a bímọ níjọ mímọ́, ọmọ tá a bá ti fi hallelujah adúpẹ́ àwa yóò ṣọpẹ́ tá a bá ti fi gbé wọlé, tí ó dẹ̀ ní ìwé ọ̀rọ̀ tí ó ń sọ jáde nínú ẹ̀mí fún wòlíì tó gbé dání àti tí màláíkà ẹ̀ tó ń sọ fún wòlíì tó gbé dání, tí ẹni tó ń kọ tó dẹ̀ ń kọ sílẹ̀ kì í ṣe àwọn oníkọkúkọ jágajàga jákujàku o, àwọn èèyàn tí wọ́n mọ nǹkan tí iṣẹ́ ń jẹ́. Gbogbo èèyàn kan ló mọṣẹ́ kọ. Àwọn kan dẹ̀ wà tó gbọ́dọ̀ allow láti jẹ́ pé kán fetí kọ́ iṣẹ́ ọmọ ẹ lọ́jọ́ tí wọ́n bá bí wọn. Ó wá yà mí lẹ́nu, dẹ̀ ṣe mí láàánú púpọ̀. Look at this innocent child tó wà ńbẹ̀ yẹn ní ọwọ́ àlàáfíà mi nínú fọ́tò tẹ́ ń wò yìí. Wọ́n mú irun ẹ̀, wọ́n dì í. Ọmọ yẹn lè má jẹ́ message God bless you. Ọmọ yẹn lè má jẹ́ dáadáa o. Ó lè jẹ́ pé ìyá ẹ̀ náà kàn láìkí pé kán máa di irun ẹ̀. Bẹ́ẹ̀ ni àwọn kan wà tó ń jẹ́ twist writer. Òun ni mo ṣe máa ń sọ pé gbogbo ẹni tó bá ń kọ iṣẹ́ ọmọ ọlọ́mọ tó bá yí padà, ilé ayé tiẹ̀ náà máa yí dàndé. Torí ṣe mọ̀ pé nígbà kán bá ṣẹ̀ṣẹ̀ gbé ọmọ dé church, wọ́n ṣẹ̀ṣẹ̀ máa yà sí mímọ́ kúrò nínú ẹ̀jẹ̀ lọ sínú ẹ̀mí. Wòlíì àgbédání wọ́n jọ máa wà nínú ẹ̀mí yẹn ni. Nígbà tán bá ti wá ya ìyá ọmọ sí mímọ́, tó ti gbé ọmọ lé ìyá ọmọ lọ́wọ́, ló ṣẹ̀ṣẹ̀ wà nínú ara. Láti inú ẹ̀jẹ̀ lọ sínú ẹ̀mí lọ sínú ara. Gbogbo èèyàn kọ́ ni olùṣọ́ àjàrà gbọ́dọ̀ máa fi message máa sọ pé ẹ̀yin náà wá kọ́. Iṣẹ́ gidigidi, iṣẹ́ tí ẹni tó ń kọ message ọmọ òkókó ó gbọ́dọ̀ wà nínú ẹ̀mí, kì í ṣe yọ̀bọ̀kẹ́ iṣẹ́. Torí gbọ́dọ̀ máa tìwọ́ fúnra rẹ̀ gbọ́dọ̀ máa tẹ̀lé wòlíì yẹn lẹ́yìn nínú ẹ̀mí. Tí ohun tó ń sọ ó gbọ́dọ̀ máa tẹ̀lé lọ nínú ẹ̀mí bó ṣe ń sọ. Iṣẹ́ àwọn tó kọ̀wé yẹn, iṣẹ́ wòlíì gbàgidi níṣẹ́ wọn, dọ́bù wòlíì pàápàá. Torí gbọ́dọ̀ máa tẹ̀lé wòlíì yẹn, bó ṣe ń tẹ̀lé wòlíì yẹn náà ló ń tẹ̀lé ọmọ tó wà ní ọwọ́ wòlíì tó ń sọ lórúkọ. Tí wòlíì yẹn bá fẹ́ gbé gbàgidi ẹ̀, òun gẹ́gẹ́ bí wòlíì tó dáńtọ́, á ṣe kí ni?
àfikún níbi tí wòlíì yẹn tó bá ti fẹ́ máa míìsì ẹ̀ díẹ̀. Ṣùgbọ́n ẹnikẹ́ni tàbí láti inú obìnrin tó bá yí ohun tí ọmọ mú wá tí màlẹ́kà ọmọ ń sọ tó bá yí padà tó kọ́ ní ìkọ̀ ìkà àbí tó kọ́ tó wá lọ fi ṣe ìrìn àjò ọmọ yẹn tó wá lọ fi ṣe bí ògo ti jẹ́ ti Jésù, ibi ló máa bá ẹni náà sùn, ló máa bá jí. Gbogbo èèyàn kan ló mọ iṣẹ́ kọ. Nígbà tí wọ́n fẹ́ sọ ọmọ mi bíbá yìí lórúkọ, inú àyè akọrin ni mo wà. Mo make sure pé mo last ìjókòó pátápátá tí mo lè nà gàgà etí mi sí nǹkan tí wòlíì sọ ni mo jókòó. Pẹ̀lú gbogbo ariwo ṣe ń lọ yẹn, àjọ ń fi ni. Nígbà tó pe orúkọ ọmọ yẹn báyìí, mo wojú ẹ̀ báyìí, mo rẹ́rìn mo ní máa sọ ìtókù lọ. Ẹni tó dẹ̀ ń kọ iṣẹ́ yìí gan, òun gan fúnra rẹ̀, ó dáńtọ́, ó tó tán lóbìnrin, ó tó tán ní ìránṣẹ́ Olúwa, òṣìṣẹ́ àyíká ni. Kì í ṣe àwọn oníkà ènìyàn tó máa gbọ́ iṣẹ́ ọmọ ọlọ́mọ tó máa lọ yí padà lẹ́yìn. Tó máa lọ yí padà lẹ́yìn. Èyí tó jẹ́ gbòógì nínú iṣẹ́ yẹn, ó lè ti há sórí, àbí bó ṣe ń kọ́ kó máa ṣe bí ẹni pé ó ń ṣe pẹ́ẹ̀nì ẹ̀bẹ́ ní pé kíní, a máa nóòtì ẹ̀ síbẹ̀. Ó jẹ́ nǹkan tó jẹ́ pé I've seen a lot. Pẹ̀lú bóyá jẹ́ pé mo wọ ṣẹlẹ̀ ní last week Wednesday, I've been through a lot. Ayé ò ní pa kádàrá àwọn ọmọ wa dà lórúkọ Jésù. Ṣùgbọ́n wá kù sí wọ ìyá ọmọ lọ́wọ́. Torí díẹ̀ ní tàlàbá nínú ìbejì. Ká má tẹ̀ tí wá sọ ti Ìdòwú, ká má wá sọ pé ti Ìdògbé. Tí ọmọ bá níṣẹ̀lẹ̀ àbọ̀ gbogbo alamọ̀ pé ọmọ wọn kì í fárí fún, wọn kì í gẹrun fún títí di sáà tó bá mú wá. Ó lè jẹ́ nígbà tó bá fẹ́ ṣe gbé wọlé ní 41 days ló máa ní kó gẹrun, àbí kó ní ọlọ́dún 3 lòun, àbọ̀ ọlọ́dún 7 lòun. Ṣẹ́rí kó ti ní nǹkan tó mú wá. Ṣẹ́rí kó ti ní nǹkan tó mú wá. Nígbà tí wọ́n bá ti wá jẹ́ṣẹ́ yẹn, kò sí ọmọ tí a máa fi run ẹ̀ sílẹ̀ tí ó ní ò ní fẹ́ máa lọ́pọ̀. Iṣẹ́ ni fún ìwọ tó jẹ́ ìyá ọmọ láti handle irun yẹn jealously. I mean jealously. Kì í wá ṣe pé bíi pé kẹ́ wá sọ pé torí pé irun ẹ̀ pọ̀, irun ẹ̀ lọ́pọ̀, ó wá bẹ̀rẹ̀ sí ní ìdí, ó ti ti ọwọ́ bọ ẹlẹ́dàá ọmọ yìí, ó ti ń yí kádàrá ẹ̀ padà. Níjọ́ tó bá ti bẹ̀rẹ̀ sí ní bọ̀ǹdẹ̀ ló ti bẹ̀rẹ̀ sí ní yí kádàrá ẹ̀ padà. O lè má tètè fura nígbà tó bá bẹ̀rẹ̀ sí ní hu àwọn ìwà kan ní kékeré yẹn náà. Tó bá ti bẹ̀rẹ̀ sí ní, ọmọ mi á kàn bẹ̀rẹ̀ sí ní lo agídí tí kò bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀. Ẹ wá tún wá fi ẹnu òdì sọ pé Ọlọ́run má ṣe wá lọ́mọ alágídí. Lẹ́màlẹ́kà bá sílẹ̀, ó ti tọwọ́ bọrun ẹ̀, ó ti bẹ̀rẹ̀ sí ní fi taróbó. Ọkùnrin ni mò ń sọ yìí o, mi ì sọ obìnrin o. Ọmọkùnrin ni mo mú ọ̀rọ̀ wọn wá lálẹ́ yìí. Lẹ́yìn eléyìí, mi ní bá òbí kankan sọ kankan nípa ọmọ mọ́. Tó bá ṣe wù yín kẹ́ ṣe ṣe. Ẹ rí àwọn ọmọ mi tó bá wà nínú church, ara wọn ò ní balẹ̀. Wọ́n á máa lọ, wọ́n á máa bọ̀, wọ́n á máa gbélé, wọ́n á máa jù sílẹ̀, wọ́n á máa gbétọ̀, wọ́n á máa jù. Màlẹ́kà ọmọ yẹn, ẹ ti distract, ẹ ti disturb ilé ayé, ẹ ti bẹ̀rẹ̀ sí ní di irun fún.
ẹ wá máa ṣe ẹ kọ́kọ́ bẹ̀rẹ̀ sí ní ṣe irun ẹ̀ bí irun obìnrin ẹ máa ṣe ní puff ọmọkùnrin tó bá yá ẹ bẹ̀rẹ̀ sí ní bá ní kéékèèké ọmọkùnrin tó bá yá ẹ bẹ̀rẹ̀ sí ní ṣe kí ni ẹ bẹ̀rẹ̀ sí ní dì ọmọ tó wà ńbẹ̀ yẹn ṣé dáadáa ni àbí natural irun ló gbé wá torí ọkùnrin ni. Ẹ wá múrun ẹ nítorí pé irun ẹ ń lọ́pọ̀ ẹ nítorí pé irun ẹ ń sopọ̀ ẹ dẹ̀ fẹ́ torí pé kò kì í fẹ́ kẹ́ ẹ báwọn yá iṣẹ́ ẹ ni láti lo extra hour lórí ọmọ tá a bá ti fi àwa yóò dúpẹ́ tá a bá ti fi gbé wọlé nísẹ̀lẹ̀ ni mo ń sọ mi sọ ní another denomination kò sí nǹkan tó kàn mí pẹ̀lú another denomination lọ́wọ́ tí mo ẹlòmíì a máa sọ a ní gbogbo nǹkan sẹ̀lẹ́sẹ̀lẹ́ yìí náà ni ṣé kí n lọ sọ̀rọ̀ ṣọ́ọ̀ṣì lọ ní ṣọ́ọ̀ṣì tí mi mọ̀ kọ́kọ́ nípa ẹ̀ ni tí n bá mo ń lọ sí Redeem o yes I do go there kí n lọ bá wọn ṣẹ̀sìn kí n lọ darapọ̀ fẹ́ sìn ni mo dẹ̀ pa nǹkan tó activity wọn níbẹ̀ kò kàn mí. Anglican ni mo ti bẹ̀rẹ̀ iṣẹ́ ni mo ti kọ́kọ́ ṣe ìrìbọmi àkọ́kọ́ bẹ́ẹ̀ ìlú tí mo dẹ̀ ń gbé Catholic ní pọ̀ràn yín látòkèdélẹ̀ kò tó sílé mi ó wà ńbẹ̀ torí gbà mí téèyàn bá ro gbogbo ọ̀rọ̀ tí ó ń ṣẹlẹ̀ ní ṣẹlẹ̀ wáyé church ò tiẹ̀ níwọ̀n ẹ lọ. Nígbà tó bá ti wá ti ọwọ́ bọ ẹlẹ́dàá ọmọ ṣó tí ẹ rí tó bá jẹ́ pọ́wọ́ tiẹ̀ dìkan ni ṣó rí kí náà ti pè ìlarun tó mú àbí kọ̀ǹbù tó mú tó fi là yẹn ó ti la ilé ayé ọmọ yẹn sí méjì ó ti pín ìrìn àjò ẹ̀ sí wẹ́wẹ́ sí méjì wàá tún wá mú wàá tún wá bẹ̀rẹ̀ sí dé là wàá máa là ó ti pín ìrìn àjò ẹ̀ sí wẹ́wẹ́ wàá ṣẹ̀ wàá jókòó wàá máa lọ wàá máa lọ àbí kò tiẹ̀ tó wá fẹ́ parí ilé ayé ẹ̀ pátápátá wàá gbé lọ sọ́dọ̀ hairdresser. Ọ̀pọ̀ nínú àwọn ọmọ wa níjọ mímọ́ tí wọ́n ń ṣe wọ́nranwọ̀nran bí aràn tó ń boyún jẹ́ ẹ bèrè lọ́wọ́ òbí ẹ̀ àwọn ọkùnrin ni mò ń sọ yín ò tí ì sọ tóbìnrin ẹ bèrè lọ́wọ́ òbí ẹ̀ obìnrin náà ní tiẹ̀ mo sì ń bọ̀ bẹ́ẹ̀ o ṣùgbọ́n tọkùnrin ló ṣe pàkìtì ló ṣe kókó. Ọmọ tí a bá ti fi àwa yóò dúpẹ́ gbé wọlé tí o dẹ̀ ti rí kà nínú ìwé ọ̀rọ̀ tó sọ àti tí màlẹ́kà ẹ sọ wípé irun yìí o àfijọ́ tóun fúnra rẹ̀ bá sọ pé òun fẹ́ gẹ̀ àbíjọ́ tẹ́ bá rí tó bá déédéé mú sí ṣọ́ọ̀ṣì tó kì í bọ̀ àbí tó déédéé mú ọ̀bẹ tẹkàn bá ń díẹ̀ tó kàn fi ń gẹ màlẹ́kà ẹ ti ń bá ayé sọ̀rọ̀ nìyẹn wípé àsìkò tó kí orí ẹ̀ kó gba àtẹ́gùn kóun ṣẹ̀ṣẹ̀ wàá bẹ̀rẹ̀ iṣẹ́ pẹ̀lú ẹ̀ tó bá ṣẹ̀ṣẹ̀ wàá bẹ̀rẹ̀ iṣẹ́ pẹ̀lú ẹ̀ tí orí ẹ̀ bá máa padà ó lè jẹ́ lẹ́búlẹ́bú lásán ló máa padà ṣùgbọ́n ṣẹ́ẹ̀mí tó fẹ́ ṣe ó ti ṣe sí lára. Ìmí ìkẹ̀dẹ̀ nìyí àwọn àyàláyà rẹ̀ ń bí àwọn alétí má gbọ́ràn àwa rèé. Ǹjẹ́ ẹ̀jẹ̀ rí pé kéèyàn kí ẹ̀fọ́rí kó ṣèyàn fún oṣù mẹ́ta kó rí máa fọ́ ẹ kó dẹ̀ máa lògùn kó máa ṣe gbogbo ẹ̀ kó máa gba abẹ́rẹ́ kó máa rí nǹkan kan tó ń ṣe ẹ́. Tọmọkùnrin ni mo ṣì wà lẹ́nu ẹ̀ yìí o ṣé a rí bó ṣe kọ́ mú ìlarun yẹn ṣé o mọ̀ pé ìlarun yẹn tó lò yẹn kì í ṣe pé ìlarun tuntun tó ṣẹ̀ lọ rà lọ́jà tó yà sí mímọ́ èyí tó ti ń lò nílé àti orí tó bá kan àtòrí ó tiẹ̀ ti lọ láti yarí sílé ilé kejì ìyá onídìrí ẹjọ́ yá mi nídìrí nílarun yìí ló bá kó bá lé ayé ọmọ ọlọ́mọ ló bá mú lé ayé ẹ̀ ló bá sọ di àparùtù bó ṣe kọ́kọ́ kìlarun yẹn bọ̀ báyìí tó là báyìí ó kọ́kọ́ òpin ìrìn àjò ayé èsì méjì ṣọwárí iye tó bá wá pín sí yẹn
o bó ṣe skátá ilé wà tún wá ṣe kí ni wà tún wá máa lọ mọ́lẹ̀ wà ló ń dì wà máa lọ mọ́lẹ̀ wà ló ń dì wà á dì sẹ́yìn lẹ bá mú gbogbo eré ọmọ lẹ bá gbàdánù sẹ́yìn. ẹ worú my brother in vogue tó wà ń bẹ̀ yẹn ṣé ó yẹ ká máa rírù yẹn lórí ọmọkùnrin nínú chọ́ọ̀chì ó fi jíńjà sí ó ṣe kí náà ń pè kí ní dáì ó dá irun ẹ̀ ní jíńjà ọdún ló dé tá à ń ṣe gbogbo ọmọ sẹlẹ́sì náà ti kórùngbọ̀n sẹ́nu bíi tàfàsúlẹ̀ ẹ tẹra mọ́ o tọ́ṣọ̀ sẹ́nu yọ̀bọ̀yọ̀bọ̀ níjọ́sí ó ní kò sí nǹkan tó burú pé kán máa gẹrun òpònú ò ṣe gẹ torí ẹ̀ kò ṣe di torí ẹ̀ excuse me tó ní kán máa gbé kán máa ṣe rasta òpònú kò ṣe torí ẹ̀ ní rasta. irun ẹ̀ tó dàbí igbó èlùkù yẹn kò ṣe mú tiẹ̀ kó lọ sọ́ di rasta. Ẹ má máa tọwọ́ bọ irun ọmọ tí ìwé mẹ́sẹ̀jì ẹ̀ tí ò tí ì kásẹ̀ kúrò ńlẹ̀ gbogbo iṣẹ́ tí wọ́n ní kán ṣe fún tí ì ṣe fún tí ì ṣe kankan bẹ̀ ṣùgbọ́n ẹ ti bẹ̀rẹ̀ sí ní tọwọ́ bọrun ẹ̀ ó ti tọwọ́ bọrun ẹ̀ ẹ ti yílé ayé ọmọ yẹn ní yídande bí ẹni tó jẹ́ pé ọlọ́wọ́ òsì ni tẹ wá ń sọ fún wípé don't do anything with your left hand don't do anything with your left hand kíníkan with your left hand tẹ wá mú tẹ wá dá padà tẹ wá ń fọ̀sẹ̀ pé kó máa lo ọ̀tún ìrìn àjò ọmọ yẹn máa bàjẹ́ ni no way kò dìgbà tó bá ṣàgùn síyàn torí àtinú ọpọlọ ló ti wá ibi tọ́lọ́run dẹ̀ parí iṣẹ́ sí nìyẹn. ọmọ olú ẹ̀hún kí ti gbé I messaged you but you did not check me on WhatsApp ọ̀rọ̀ wà yà máa sọ olùṣọ́ mi Destiny God bless you. Ẹ má máa ti ọwọ́ bọ irun ọmọkùnrin lórí ọ̀pọ̀ ọmọ lẹ ti báyé wọn jẹ́ ẹ̀yin obìnrin ẹ̀yin ìyá. The only thing you can say you want to do pẹ̀lú irun ọmọ yẹn ni pé tó bá jẹ́ pé èyí tó bá máa sọ pé ó rìn òun lára ó ṣe kiri ẹ bá gbà sójú kan. Irun tó bá jẹ́ artificial ẹ máa rí láti wájú báyìí lẹ ti máa rí tó ti máa lọ́ọ̀kì. Ìyẹn tó bá dàgbà ni mò ń sọ yẹn o. Ṣùgbọ́n irun tó bá jẹ́ pé irun tó jiná tó gbé wá tó wá fi ṣiṣẹ́. Irun tó jẹ́ pé irun ògo ni, irun àlàáfíà ni, irun ìbùkún ni, irun ìṣẹ́gun ni, irun ìdáàbòbò ni, Olúwa lò nínú ilé wọn láti gbé kinní yẹn sílẹ̀ fún ni. Ẹ ti bẹ̀rẹ̀ sí ní ṣe ọmọ ní oríṣiríṣi irun. Gbogbo ọmọ ọkùnrin wẹ́wẹ́ ẹsẹ̀ lẹ́sìn ẹ lè dórí wọn kẹ́ ẹ má bàa pé wọ́n ti dirun fún un. Ẹ ti tọwọ́ bọ ẹlẹ́dàá ọmọ ọlọ́mọ. Nígbà tí àsìkò bá wá tó kógo tó mú wá kó bẹ̀rẹ̀ sí ní búyọ àwa di fàátìrì àdì fàátìpẹ̀ àdìrún àdìsíkẹ́ máa lọ gbé ṣẹṣẹ ìjà àjùjá kiri ọmọ tó yẹ pé òun ló yẹ kó máa gbé fọ́ọ̀sì òun ló máa gbé zero látẹ̀yìnwá síwájú ṣé ó yẹ kó rí bẹ́ẹ̀ ṣé ó yẹ kó rí bẹ́ẹ̀ gbogbo ọmọ ṣẹlẹ̀ pátápátá lọ́kùnrin gbogbo wọn ti hurùngbọ̀n wọ́n dárùngbọ̀n yẹn sí gidi gan ni títí káwọn ọmọ ọ̀ṣọ́fà ọmọ mi ọmọ my handsome bobo ọmọ mi tó handsome jù ó mọ̀ pé wọ́n náà ni mò ń sọ mi kàn tún fẹ́ dárúkọ ẹ lálẹ́ yìí ni kó má ní kí ló ṣe fàǹtì ó pèrè lólùṣọ́ àjàrà ó lọ dárun sí
at that your age, the iṣẹ́ tó ń ṣe gan, you know you don't merit it. You don't have the charisma. You don't have anything to carry that iṣẹ́. Àjàgà gidi ni fún ẹ. Ó wá fẹ́ pa gbogbo ẹ̀ tì. Ó wá dárúgbọ̀n sí. Gbogbo wòlíì ìṣẹ̀lẹ̀. Gbogbo wọn ti dà àfà Lukman, àfà Sule, àfà Jelili. Ẹ tẹra mọ́. Gbogbo tí yín ò tiẹ̀ kàn mí. Benjamin wọ́n ni mo bá wí o, kò má ní mi lè dárúkọ ẹ̀. Mo dárúkọ ẹ̀. Ọmọ mi tó handsome, by handsome dude. Pẹ̀lẹ́kù iṣẹ́. Ọlọ́run á fèrè síṣẹ́ onímọ̀ríkà. Ẹ̀yin ìyá, ibi tẹ́ bá yí àwọn ọmọ yín dé, tẹ́ bá jẹ́ dé, ó kù yín, ó kù Ọlọ́run. Ẹ̀yin tí ẹ ń dirun fún ọmọ ọkùnrin, tẹ́ ń so irun ọmọ yín ní kókó, ẹ ní nítorí pé irun ẹ̀yẹn ó máa ń dùn, ó máa ń ṣe kinní kan, ó máa ń ṣe kinní kan. Ṣé wọ́n ló ní irun ni? Ọlọ́run mọ nǹkan tó ń ṣe. Ọlọ́run mọ nǹkan tó ń ṣe. Ó nídìí pàtàkì. Gbogbo ọmọ ṣẹlẹ̀ ló ń jẹ́ dàda ni. Gbogbo ọmọ ṣẹlẹ̀ kọ́ ló ń jẹ́ dàda. Ṣùgbọ́n tá bá sọ ẹ̀kan sínú ibì kan, kẹ́ máa handle ẹ̀ with all jealousy tó wà ní gbogbo àgbáyé ni. Ẹ jẹ́ kí n fẹ́ra mi ṣe sample. Ṣé rí irun orí mi yìí? Irun orí mi yìí. Kò sí irú àrà tí mi ò tí ì fi dá. Tí bá fẹ́ ṣe braid, double ni, double náà máa ṣe attachment tó a máa gbá mi ní itan. Ṣùgbọ́n kò wá sí bí mo ṣe, kò sí iye tí mo lè fi ṣe irun yẹn. Kò ní lo 10 days, máa tú ṣáà ni. A máa ní mi lára ṣáà ni. Bí mo ní kọ́ bá mi ṣe ní bí mélòó kan, ó máa ní wọ́n lára ṣáà ni. Bí mo wá fi relaxer sí pé mo relax irun mi ò kíní kan. Tí n bá relax irun mi láàrín tó wá máa dalẹ̀, ó ti di kongi bàbá ọṣẹ. Gbogbo ẹ̀ ò yé mi. Mi ò fura sí, mi mọ̀ pé nǹkan tó ṣe mí jù bẹ́ẹ̀ lọ. Ṣùgbọ́n nígbà tí mo jẹ́ kó níṣẹ́, kó ṣiṣẹ́, mo ti ní headache 3 months rí tí kò stop. Mo fàmúre wòlíì mi mo fi ṣẹlẹ́rìí. Ó pẹ̀lú nǹkan tó jẹ́ pé ó affect ojú mi pàápàá. Torí ngbà torí bá ń fọ́yàn, torí yẹn orí mama mi ni igbi. Mo lè lo paracetamol packet kan lójúmọ́. Gbogbo test ni mo ti ṣe. Wọ́n á kó oríṣiríṣi, wọ́n á so mọ́ mi lórí, wọ́n á so mọ́ gbogbo ẹ̀. Wọ́n ní wọn ò rí ìkọ̀kọ̀, kò sí ìkọ̀kọ̀ tó ń dààmú mi nínú brain. Mo ní bọ̀ torí yìí ń fọ́ wọn sẹ́. Wọ́n wá fún mi ní oògùn kan. Oògùn yẹn special. Ó ṣiṣẹ́ fún sáà kan. Ṣẹ̀rọ oògùn yẹn tí mo bá ń lo oògùn yẹn, mi ò ní ṣèsun. Ó ń dùn mọ́ mi lọ. Ṣùgbọ́n gbà tó pẹ́ oògùn yẹn náà, ewé ẹ̀sùn kò. Wọ́n tún mú mi mọ́. Iṣẹ́ wà. Ẹni bá ní pé kò sí ẹni tó ń jẹ́ iṣẹ́ òtítọ́, ó ti pàdé wọn ni. Má fi owó sọ pé o fẹ́ lọ fi owó máa lọ wá pé kán jíṣẹ́ fún ẹ. Iṣẹ́ Ọlọ́run máa wá bá ẹ nírọ̀wọ́ rọrùn ni. Ẹni yẹn kàn sọ fún mi. Ó ní kí n lọ bọ́ Ọlọ́run làjà, mo ní mi pẹ̀lú Ọlọ́run ò jákẹ́. Ó ní ìdílé kí yébẹ́ lẹ́dàá mi jà ń gbà yẹn. Ẹ̀rọ lọ́wọ́ lòun, mo tún ta pẹ́rẹ́, ẹ kúkú mọ̀ ta. Àtàwẹ̀rẹ̀ ni mo ní ọlọ́pàá èwo ń tèpè. Èwo dẹ̀ ní kí n má bẹ̀ lẹ́dàá mi jà. Ó ní jẹ́wọ́ lórí tó ń fọ́ mi yẹn ti ń fọ́ mi.
mo ní ti tóbi jọ́ mélòó kan mú dẹ̀ ti ló kíní kan ní ó náà ní kí n lọ bẹ́lẹ̀ dá mi làjà kí n yé bẹ́lẹ̀ dá mi jà kí n yé bọ́ lọ́run jà kí n yé bọ́ lọ́run dùn nǹkan mo ní mi ò bọ́ lọ́run dùn nǹkan kan sẹ́ ó ní irun mi tí mò ń bá Ọlọ́run dùn nǹkan láti ọdún yẹn tí mo ti fi irun mi sílẹ̀ tí mi ò ti tọwọ́ bọ̀ mọ́ tí mi ò ti ṣe ní kankan mọ́ nígbà tí mo fi sílẹ̀ tí mo tú mo dìde lọ́jọ́ yẹn tí mo tú mo dẹ̀ ṣẹ̀ṣẹ̀ dí ni ẹni yẹn jíṣẹ́ yẹn fún mi tí mo tú nígbà tó máa dijọ́ kẹta gbogbo ẹ bẹ̀rẹ̀ sí ní gbé kàmọ́ ni gbogbo ẹ bẹ̀rẹ̀ sí ní gbé kàmọ́ ni nígbà tí mo máa fi róṣù mẹ́ta Ọlọ́run ọba o tí mo bá wà nínú ẹ̀mí báyìí gbogbo orun mi máa dìde dúró báyìí gbogbo ẹ máa dìde dúró báyìí ni a máa ṣe báyìí bẹ́ẹ̀ ni màmá fọwọ́ fà wálẹ̀ bẹ́ẹ̀ ni màmá fọwọ́ fà wálẹ̀ torí ẹnìkan fi kíní ó fi challenge mi ní tiẹ̀ ó fi ń bú mi ni o ẹ̀yin yìí ṣá ó ga fún yín o mo ní kí ló ṣẹlẹ̀ kí ni mo ṣe ẹ̀sìn tó bá ti bí pẹ̀lú ọmọ kò lè kúrò lára ẹ̀ mo níbi ti báwo oníṣèbí sẹ̀lẹ̀ ni mo pera mi mo ní ọmọ sẹ̀lẹ̀ tó ṣùọ̀ tó dángájá tó dá Ọlọ́run lójú pàápàá ó lè wá ní mi ò wá kì í forí mi sílẹ̀ mo ní kò lè yé yín mo ní irun nǹkan tí mo fi ń wérun mi ó lé ní 100 mo ṣe ń rà tó bá ti lò 3, 4, 5 weeks báyìí máa dànù máa tún rà mí torí mo mọ àlàáfíà tó wà níbẹ̀. àwọn ọmọ yìí tẹ̀ ń dirun fún yìí ẹ fi wọ́n sílẹ̀ jẹ́ kán rí ògo wọn lò it's not too late torí màá wo ọmọ mi báyìí àrùn ọmọ mi á ṣe mí mo ti pe ìyá ọmọ tí mo ní ṣèbọ́kùnrin lọmọ yìí ó nọkùnrin ni mo ní kí ló dé tẹ́ ẹ dirun fún irun yẹn máa ń kán tó bá yá ṣùgbọ́n tó bá ti bàdí báyìí ara ẹ máa ń balẹ̀ mo ní kàlẹ̀ dẹ̀ ń ṣe fọmọ yẹn ó ní báwo ló ń ṣe máa ṣèkà fọmọ òun mo ní rìn àjò ẹ̀ lẹ pín sí wẹ́wẹ́ yẹn tẹ́ bá rí bí ìyá yẹn bó ṣe pa òṣè bí ayé ṣe pa òṣè sí nǹkan tí mo sọ àtijọ́ yẹn tí n bá ti rí ọmọkùnrin tó bá ti dirun fún máa rọra yẹ̀ sẹ́gbẹ́ kan ni n bá rí sánmọ̀ lórí ọ̀rọ̀ ẹ̀mí ò ní pè yẹ kí n sọ fún màá kọ́ sọ Ọlọ́run mú dalí ẹ lọ́rọ́ ẹlòmíì àárín ṣọ́ọ̀ṣì nìyá yẹn ti ṣe kéde fún mi ó pò ṣe mọ́ mi bá ó wò mí ó náwọn wòlíì báàlì tóun ti ṣe fọ́mọ tipẹ́tipẹ́ tó yẹ pé ọmọ gọ́tẹ̀ tó máa wá ń pè òun kó òun wá ṣe lèmi wá sọ pé kinní kan ìyá mi ẹ má bínú mà ó lẹ́yìn kẹ́ má bínú ní kẹ́ má bínú kẹ́ lọ́wọ́ ẹlòmíì jíṣẹ́ iṣẹ́ ìranù fún òun ni mo wá ń sọ fún gbogbo ayé báyìí ẹni tí mo ṣe kíní ìsinmi ó láìkìlẹ̀ kí fídíò yìí kó dọ̀dọ̀ ẹ̀ ó láìkìlẹ̀ kó rí fídíò yìí ẹ yé tọwọ́ bọ àwọn ọmọ yín lórí àdá fún yín ìyá mi àní ìyá ni ó pa òṣè yẹn tó jẹ́ pé ẹsẹ̀ mi dẹ̀ ń gbọ̀n lẹ̀ mo dẹ̀ ní mi ò dẹ̀ fẹ́ bọ́mọ yìí sọ̀rọ̀ yìí o mi ò dẹ̀ fẹ́ bá wúmà yìí sọ̀rọ̀ yìí o mi ò dẹ̀ fẹ́ bá ṣùgbọ́n ara nǹkan tí mò ń rí ló ń já mi lára o ọmọ ológo wọ́n dẹ̀ mú irun ẹ̀ wọ́n dẹ̀ lọ gbogbo ẹ̀ mọ́lẹ̀ wọ́n tiẹ̀ fi design oríṣiríṣi náà fi ṣe fọ́mọ yẹn. ọmọ yẹn wá ń sá kiri inú church ó ń sá kiri bílẹ̀ ìbá rí lápá bí
wọn á hé lápá òun eléyà hé lápá bí á hé lápá òun kò Sunday school kò jókòó síbẹ̀. Ẹ fi àwọn ọmọ yín lórí sílẹ̀. Nǹkan tẹ́ ẹ lè ṣe tásìkò bá tó tẹ́ bá ti wo ìwé iṣẹ́ tásìkò bá tó tásìkò tó ṣú bá tó fùràlà. Tó bá yẹ pé irun yẹn ó nílò ẹ̀ láti fi ṣíìdì ara ẹ̀ nítorí nǹkan kan àti bí nǹkan kan àbí ìkọ̀kọ̀ tó gbé wá. Ní sáà kan tó bá yá tásìkò bá tó nígbà tí àsìkò yẹn bá tó ni wọ́n máa ní pé kẹ́ ẹ lọ ẹ ti lè gẹrun ẹ̀ ẹ̀ẹ́dẹ̀kan lè dédé kí sísọ̀ọ̀sì bọ̀ ó ní ètò tẹ́ máa ṣe. Ó ní ètò gidi tẹ́ máa ṣe láti kẹ́ tó gẹrun ọmọ tó bá jẹ́ pé Nazarian ni kẹ́ kọ́kọ́ fi fọ irun orí yẹn kúrò. Ìní tó bá máa jáde báyìí ó máa jáde tọ̀wọ̀tọ̀wọ̀ tiyì tọ́látọ́lá ni ó máa dázù ni. Ó wá kù sọ́wọ́ ìyá ọmọ láti wá sọ di iṣẹ́ ní every week láti máa bá fọ láti máa tọ́jú ẹ̀ láti máa cream ẹ̀ kò dìgbà tẹ́ bá dá sílẹ̀ ẹ máa páàkì ẹ̀wọ̀n tó bá jẹ́ true Nazarian iwájú ẹ̀ báyìí ó máa natural ni iwájú ẹ̀ ó máa natural ni ṣùgbọ́n láti bí báyìí lọ sẹ́yìn báyìí gbogbo orun tẹ́ bá rí tí gbogbo ẹ̀ tó yẹ pé láti iwájú báyìí ló ti lock bíi ti àbúrò mi Ìtùnú Ọ̀sìn nígbà tó fi irun ẹ̀ sílẹ̀ ní afro. What a lovely looking sexy guy. Ìjọ tó ti lọ dirun ẹ̀ tó ti bẹ̀rẹ̀ sí ní dirun ẹ̀ tó ti kọ́kọ́ bẹ̀rẹ̀ sí ní tarun ẹ̀ ó kọ́kọ́ bẹ̀rẹ̀ sí ní ta ní kókó. Ìgbà yẹn ló ti bẹ̀rẹ̀ ló bá ronú dáadáa ìgbà yẹn ló ti bẹ̀rẹ̀ sí ní problem ní pastor's office. Èmi ni mo sọ bẹ́ẹ̀ lọ ronú padà sẹ́yìn. Ìtùnú Ọ̀sìn wọ́n ni mo ń bá wí. Nígbà tó bẹ̀rẹ̀ sí ní kọ́kọ́ tarun ẹ̀ ródóródó tó máa kọ́kọ́ máa ń fọwọ́ ta báyìí. Tó máa ń fọwọ́ ta báyìí. Ìyẹn náà wá dúró hagahaga sókè. Ìgbà yẹn ló ti bẹ̀rẹ̀ sí ní problem ní pastor's office lọ́rọ̀ ẹ̀ ò ti bẹ̀rẹ̀ sí ní tàmọ́ díẹ̀. Nígbà tó wá máa ba yí ara ẹ jẹ́ ló bá kúkú lọ ṣe. Tó bá yẹ pé rọ́ ni mo pa sọ jáde. Irun orí kìí ṣe nǹkan téèyàn gbọ́dọ̀ fi báyàn ṣeré. Tẹ́ bá ní ọmọ yín tó jẹ́ Nazarian tí irun ẹ̀ bá já ẹ lè sọnù. God bless you ìyá mi. Àmín. As a Nazarian tí irun ọmọ yín ṣe mọ̀ pé àwọn irun yẹn at one stage wọ́n máa tend láti máa lock papọ̀ wọ́n máa lẹ̀pọ̀ ìmí lè lẹ̀pọ̀ ní méjì ìmí lè lẹ̀pọ̀ ní bíi mẹ́rin tẹ́ bá ní pé kẹ́ separate ẹ̀ tẹ́ bá separate ẹ̀ tì ẹ fi sílẹ̀ tẹ́ bá tún padà wá tẹ́ bá wá rí separate ṣe rí tó já yẹn ẹ má sọnù o ẹ máa lọ ra perfume tó ń lò tẹ́ fi ń feed irun ẹ̀ yẹn ẹ máa ju irun yẹn sínú ẹ̀ kì í ṣe irun tẹ́ máa sọnù inú ìgò yẹn lẹ máa ibo ṣe ìbàjẹ́ títí ní báyìí ni ó jábọ́ ẹ máa fi sínú ìgò yẹn ẹ máa fi perfume sí a máa wà nínú perfume yẹn tí perfume yẹn bá fẹ́ lọlẹ̀ kò gbọ́dọ̀ gbẹ ẹ máa dà sí. Abíyamọ lèmi Olúwatóyìn Ọmọ́tádé ṣe torí mo rí àwọn ọmọ tẹ́ ti báyé wọn jẹ́ ẹ̀yin obìnrin ẹ̀yin ìyá ológe ẹ̀yin lè ṣe irun tí yín ní bó ṣe wù yín nítorí pé kí ni àtọwọ́dá ni irun mi nígbà tí mo gbà fọ́lọ́run
kò tó oṣù méjì nǹkan tó wà lórí mi gan irun mi gan gbà mí báyìí tí bá kó pọ̀ bàbá mo fi ń ṣe pílò àwọn ọ̀pọ̀ èèyàn ló dẹ̀ mọ̀ wípé nọ́mọ̀ mi mọ̀ pé mo máa ń lo wíìgì mo máa ń lo oríṣiríṣi mo ń bárùn yẹn fà gan gidi pé irọ́ èmi ò fẹ́ gbénu tó ta kókó sórí irọ́ kìnnìkan mi ò ní gbà ṣùgbọ́n nígbà tó yá ńkọ́ mo bọ́ lọ́rùn làjà mo bá Ọlọ́run làjà mo bọ́ lọ́rùn làjà tán àlàáfíà wá tó ara mi tí orí bá fọ́ mi a jẹ́ pé mi ò sùn tó àbí kí n mu wáìnì gíláàsì kan àtàbọ̀ instead of gíláàsì kan kí n fi àbọ̀ lé èmi mu wá rẹ́ẹ̀dì wáìnì o ẹ lè fi bú mi mo tètè aṣọ síta. Now ẹ jẹ́ ká lọ sí orí ti àwọn ọmọ wa obìnrin gbogbo àwọn ọmọ wa ọkùnrin pátápátá tí àìmọ̀kànmọ̀kàn tó jẹ́ ká ti dààmú màlẹ́kà tó táwọn ọmọ yìí tó gbé wá sílẹ̀ àtiṣẹ́ tí Olúwa tólúwa gbé irun yẹn síbẹ̀ fún kọ́lọ́run ọba Elédùmarè kó ṣàánú fún gbogbo wa kọ́lọ́run kó ṣàánú fún gbogbo wa kọ́lọ́run kó rí ọmọ náà sínú ibú ẹ̀jẹ̀ Jésù Kristi kó sọ di àtúnbí kólúwa kó kà mọ́ ìgbà àìmọ̀. I'm doing fine my darling Ẹniọlá Ẹniyì ọwọ́ mi nìyẹn nínú omi ṣóló. Excuse me. Gbogbo abiyamọ sẹ̀lẹ̀ àbí tí ò tí ẹ ṣe sẹ̀lẹ̀ eléyìí nísìnyí kì í ṣe fún ẹni tí kò kì í ṣe sẹ̀lẹ̀ torí ẹlòmíì dédé bímọ tó máa jẹ́ pé dáadáa ní irun tọ́mọ ẹ̀ gbé wá àwa bẹ̀rẹ̀ sí ní lọ tọ́ ọ̀bọ̀ a máa gé ẹni tí mo sọ pé ọwọ́ ọ̀tún ló ń lò ọwọ́ òsì ló ń lò ẹsẹ̀ òsì ló fi ń gbá bọ̀ níbi tó ti bẹ̀rẹ̀ sí ní nà pé kó bẹ̀rẹ̀ sí ní lo ọwọ́ ọ̀tún gbogbo nǹkan tó bá fẹ́ ṣe wọ́n fọ̀ọ̀sẹ̀ kó máa lo ọwọ́ ọ̀tún ó affect life ẹ̀ títí di bá a ṣe ń sọ̀rọ̀ yìí. Ìrìn àjò wa ayé ò ní bàjẹ́ a ní fi ọwọ́ wa bàrìn àjò ayé àwọn ọmọ wa jẹ́. Náà mo wá lọ sí ti àwa tí a kì í ṣe ọmọ ìjọ Celestial tó bá yẹ pé kérúbù ni wọn ò ní ṣe kankan torí àwọn yẹn wọ́n ti mọ̀ pé natural wọn ni. Ẹni tó sọ pé kò sí dáadáa ní sẹ̀lẹ̀ mo fẹ́ kẹ́ni náà kémi pẹ̀lú ẹni náà kájọ jókòó kájọ ṣe debate lórí ẹ̀. We are talking about Spirit of God here. Torí mo ti ka bóyá mi ò dẹ̀ bá pàdé ni mo ti ka the blue ìwé mi ò rí bí tí bàbá sọ pé Ọlọ́run sọ pé kò gbọdọ̀ sí dáadáa. Tí Ọlọ́run bá sọ pé kò gbọdọ̀ sí dáadáa nísẹ̀lẹ̀ wọn ò ní kó má gẹ irun ọmọ for certain time torí kò sí irun yẹn máa dìpọ̀ ṣáà ni irun yẹn máa dìpọ̀ ṣáà ni àbẹ ọmọ tó sọ pé kó má fi ọwọ́ kọrùn ẹ̀ fún ọdún 3 ọmọkùnrin tíṣẹ́ jáde kó má fọwọ́ kọrùn ẹ̀ fún ọmọ ọdún 3 báwo lẹni yẹn ṣe fẹ́ ṣe jàre o. Torí a lot of things ni wọ́n máa ń sọ pé papa sọ pé náà là ń gbọ́.
ṣùgbọ́n èmi àti yín mo fẹ́ bẹ̀ wá, mo fẹ́ rọ̀ wá gẹ́gẹ́ bí abiyamọ tòótọ́. Ayé ò ní dá ògo àwọn ọmọ wa nù. Ògo àwọn ọmọ wa kò ní gbọ̀n dànù lórúkọ ti bàbá àti ti ọmọ àti ti ẹ̀mí mímọ́. Tí wọ́n bá sọ fún ẹ wípé kò sí dàda nísẹ̀lẹ̀, ẹ bá mi gbé ọmọ náà lọ sí ibi tó jìnnà, ibi tí wọn ò ti mọ ọmọ yìí rí, ibi tí wọn ò ti mọ ẹ̀yin náà rí. Ẹ bá mi lọ kẹ́ lọ bá mi béèrè ọ̀rọ̀. Ọmọ olú ẹ̀hún kí ti gbé bàbá mi. Ìtẹ̀síwájú rere o, láṣẹ Èdùmàrè. Gbére o. Ẹ ṣé bàbá mi. Ẹ bá mi lọ sí ibi tí wọn ò ti mọ̀ yín rárá. Ẹ tiẹ̀ má lè lọ bèèrè lọ́wọ́ Kìrìsìtẹ́nì kankan, ẹ lọ bèèrè lọ́wọ́ àfáà. Àfáà tó bá dángájíá. Àwọn àfáà kan wà tó bá wọnú Quran báyìí. Gbogbo orin àjò báyìí náà máa rí làsíláhù àtàhálà. Tó bá ní kó o mú kan, tó bá mú tẹ̀sbí fún ẹ pé kó o mú kan, tó bá mú ẹyọ kan, nǹkan tí wọ́n ń kà yẹn, ìrìn àjò ọmọ yẹn ni wọ́n ń kà àti orúkọ tó ń jẹ́. Bẹ́ẹ̀ náà dẹ̀ máa gbọ́ nǹkan tí màlẹ́kà ọmọ yẹn ń sọ. Wọ́n á dẹ̀ ṣàlàyé ẹ̀ fún yín. Ọmọ tó ní pé kọ́ bí kọ́ má fi abẹ kàn lórí. Irú yẹn máa lè papọ̀ náà. Ẹ mọ̀ kọ́ ọmọ Muslim mi náà wà irun ẹ̀ máa ń sopọ̀. Ẹ mọ̀ pẹ̀lú bó ṣe jẹ́ pé wọ́n máa gẹrun fún un, wọ́n máa fárun ọ̀bùn fún un kó tó di pé wọ́n fún un lórúkọ. Tó bá jẹ́ pé ọmọ tá a yà sọ́tọ̀ ni, tí irun yẹn bá máa padà, ó máa bẹ̀rẹ̀ sí ta kókó. Ṣùgbọ́n kò ní yé àwọn òbí débẹ̀. Wọ́n á bẹ̀rẹ̀ sí lọ fárun yẹn, wọ́n á máa gẹrun yẹn, wọ́n á máa yà á, wọ́n á máa dárun yẹn ní wàhálà. Máa o bàbá mi, ilé wọ́. Gbére o. À ń da ẹlẹ́dàá àwọn ọmọ wa láàmú púpọ̀ jù. Ọmọ ṣẹlẹ̀ tó jẹ́ pé tó bá sọ pé hallelujah báyìí ó ti yà lọ ní. Ọmọ ṣẹlẹ̀ kún company káàkiri. Ọmọ ṣẹlẹ̀ ló mú gbójú nsìn. Tó bá àgàgà kọ́ wáyé pé ẹni tó mọ̀ lùlù tó bá ti fa kíní ẹ̀yọ̀ tán lẹ́yìnkùlé báyìí, tó bá kí gángan mọ́lẹ̀ báyìí, ó máa da gbogbo lẹ̀rú ni. Ẹ jẹ́ ká wá sí ọ̀dọ̀ àwọn obìnrin. Àwọn ọmọ wa obìnrin, àwọn náà nílò ìtọ́jú irun orí wọn. Ẹ mójútó irun àwọn ọmọ yín obìnrin náà. Kò dìgbà tí ọmọ bá jẹ́ dàda, ẹlẹ́dàá ẹ̀ ni. Ẹ mọ̀ pé kò sẹ́ni tó ń kàyé tó wà ńbẹ̀. Ẹ má kàn jẹ́ pé anybody kan máa ṣọwọ́ ṣàlà ṣòlo nínú orí ọmọ yín. Ọlọ́run á bá wa ṣàánú, Ọlọ́run á bá wa tọ́ àwọn ọmọ wa, Ọlọ́run á bá wa ṣàánú àwọn ọmọ wa. Gbogbo ibi tí àwa abiyamọ tá ti kọsẹ̀, tá ti fi àìmọ̀kànmọ̀kàn, tá ti fi derail their destiny in one way or the other. Ọlọ́run ọba Elédùmarè nínú àánú ńlá ẹ̀ lẹ́ni ọjọ́ Pentecost tí èdè sọ̀kalẹ̀ tí wọ́n dẹ̀ ń gbọ́ ní oríṣiríṣi èdè abínibí tiwọn. Á sọ̀kalẹ̀ sínú ilé ayé àwọn ọmọ yìí, á bá wa tún ilé ayé wọn ṣe, á bá wa tún irun wọn fọ̀ lọ́tùn. Ògo tó ti sọnù á padà wálé. Ẹlòmíì, ẹ jẹ́ kí n tún ṣe example kan. Ẹ mọ̀ pé mi máa like láti máa fi ara mi ṣe
example thesis mo dẹ̀ máa like ọmọ mi ọkùnrin bá lele nísìn ẹni tó yẹ pé ó wà hairy ni irun ẹ̀ tètè máa ń grow tí n bá ti ní uncle ẹ lọ gẹrun yín yìí o kíní kan ó ti ń ṣubú yín lójú o akọ̀wọ́n bá mummy leave me alone àní ẹ lọ gẹrun yìí àní kíní kan tí mo bá pestyle jù tó bá lọ gẹ irun yẹn ẹ̀fọ́rí ni torí yìí máa fọ́ gidi ó lè má lọ síbi iṣẹ́ mo wá ṣọ pé mo wá gbàdúrà pé kí ló dé tó yẹ pé ìṣẹ́ ìtọ́mọ yìí bá ti lọ gẹrun mo tó máa béèrè pé ṣé ibi tó ti lọ gẹrun ṣé o gbé clipper tiẹ̀ lọ ni àbí kinní kan á ní kí n fi òun sílẹ̀ ṣùgbọ́n ó sọ fún mi pé òun ò gẹ̀ ní tó ti sọ yẹn fún mi last time tí mo bá sọ nìyẹn pé òǹkú ẹ lọ gẹrun yín títí tó fi di ẹni ààrẹ tó fi di ẹni obìnrin nílé tó fi di fámìlì tiẹ̀ ó kàn lè dédé màá tún rí tán ẹ̀rù á tún máa bà mí láti sọ pé ẹgẹrun yín ni ó kàn lè dédé fọwọ́ kọ mi lọ́rùn yes say it man okay you look good ó kàn lè dédé jáde á dẹ̀ lọ gẹrun ẹ̀ kò dẹ̀ ní sí nǹkan tó máa ṣe òun ni mo yẹ sọ pé àtọkùnrin àtobìnrin ṣé ẹ rí irun orí yìí ẹ má báyàn fi ṣeré o ìwọ tí kò síbi tó ti ń lọ gẹrun ẹ kọ́ ti gẹ̀ fún ẹ kó ti kúrò ń bẹ́ẹ̀ ni ìṣẹ̀dá ẹ̀ ò ní gbàbọ̀dé o bẹ́ẹ̀ náà ló dẹ̀ wà fún ẹ̀yin gẹrígẹrí àti dirundirun ẹ jẹ́ kí n yá yín léléyìí kó tó di pé mo kúrò ká máa gẹrun fúnyàn ká máa dirun fúnyàn ohun tó dáa ni iṣẹ́ tó dùn ni ṣùgbọ́n lọ́hùn ní jẹ́ kẹ́ rí ìdàkejì ẹ̀ ẹlòmíì á gbé irun wá sọ́dọ̀ ẹ̀ láti wá fi dá wàhálà alẹ̀ sí ẹ lágbádá ẹni kí ni mo sọ ẹlòmíì á gbé irun wá sọ́dọ̀ ẹ ò bá jẹ́ gẹrígẹrí lóbìnrin àbí gẹrígẹrí lọ́kùnrin àbí dirundirun á gbé wá sọ́dọ̀ ẹ láti fi dá wàhálà alẹ̀ sí ẹ lágbádá láti mọ bó ṣe tó láti mọ bó ṣe ní ìmọ̀ tó láti mọ bó ṣe dángájíá tó láti lè máa gbé orí èèyàn sábẹ́. ẹ rò pé gbogbo èèyàn kọ́ lè gbọ́dọ̀ máa gbórí sábẹ́ gbogbo èèyàn tó bá dẹ̀ gbórí sábẹ́ yìí kọ́ lẹ gbọ́dọ̀ fọwọ́ kọrùn ẹ̀ àní ṣiṣẹ́ ṣe o gẹrungẹrun tó bá fẹ́ gẹrun fún yàn lẹ́yìn tó ti gbàdúrà tó ti ṣe gbogbo ẹ̀ tó ti dé ṣọ́ọ̀bù ẹ̀ láàárọ̀ tó ti bless gbogbo nǹkan tó fẹ́ tó máa lò pátápátá ẹnikẹ́ni tó bá jókòó sórí àga pé òun fẹ́ gẹrun kó tó gbé ọwọ́ lé irun ẹ̀ lásán wàá béèrè lọ́wọ́ ẹ̀ bẹ́ẹ̀ ni èmi ni mo pa nírọ́ ẹ lọ béèrè lọ́wọ́ àwọn àgbàlagbà ọ̀rọ̀ tá à ń sọ yìí ló bẹ́lẹ̀ ìjáde ọ̀rọ̀ ọ̀run ọmọ wa dáadáa ló bẹ́lẹ̀ ìjáde tí èèyàn bá wá sọ́dọ̀ ẹ pé òun fẹ́ wá gẹ irun àbó òun fẹ́ wá di irun kó tó gbọ́wọ́ lé lórí lásán o gbọ́dọ̀ ṣe kíni o gbọ́dọ̀ béèrè ṣùgbọ́n gbogbo nǹkan ló ti di kíní
ẹlòmíì ìjọ tó bá ti dirun ẹlòmíì bá ìjọ ẹlòkúta ti dé balẹ̀ ayé ẹ̀ àbíjọ ẹ̀ làkọ̀nà máa ti bẹ̀rẹ̀ sí ní mú ẹ lọ́wọ́ àbíjọ ẹ̀ ní kí kankan ti máa ṣe ẹ́ nínú ilé ẹ̀ tó dẹ̀ nílé ṣàlàyé gbogbo orí kọ́lé èèyàn ń gbọ́wọ́ lé bẹ́ẹ̀ ni òun ló fẹsẹ̀ ara ẹ̀ rìn wá ẹ rò pé gbogbo ẹni tó ń rìn lọ́n títì lèèyàn ni gbogbo ẹni tó ń rìn lọ́n títì kọ́ lèèyàn gbogbo ẹni tó ń tajà lọ́jà kọ́ lèèyàn tó bá fẹ́ dirun fún yàn àbò fẹ́ dirun fún yàn lẹ́yìn ìgbà tó bá ké tó bá gẹ̀ tó bá ṣe kinní kan má tiẹ̀ bá sọ pé ó fẹ́ bá tú skáàfù rí ẹ̀ kó tó fọwọ́ kan rárá àní irun yìí má dẹjọ lọ irun yìí wà ókè irun yìí fáìn báwo ni ẹ tọ́jú irun yìí gan ni o wàá pọ́n irun yẹn lé wàá yẹ irun yẹn sí wàá wá sọ fún ní olórí pé ṣé o lè fọwọ́ kàn tó bá kọ́kọ́ sọ́lá alákọ̀ọ́kọ́ lè má dẹ lóhùn á ṣe bí ẹni pé òun ò gbọ́ ó wá fi fíràn ni wàá kọjú sí i mo ti fẹ́ bẹ̀rẹ̀ o ṣé kí n fọwọ́ kàn tó bá tó wá mú ìlarun ẹ àbí kílípà ẹ mo ti fẹ́ kìbọ̀ ṣé kí n kìbọ̀ ṣé kí n bẹ̀rẹ̀ tó bá ní bẹ́ẹ̀ ni tó bá ní kí ló dé tó ń béèrè wá ló fẹ́ béèrè lọ́wọ́ olójú kó tó gbà ni ààrẹ rìn sínú ẹ má sọ pé kò sí ní Europe náà o ẹ má ní kò sí irú ẹ̀ ní Mọ́ríkà náà o kí ló dé tẹ́ rí àwọn màmá onídìrí yẹn táwọn kan bá ń lọ tó máa kí wọn pé ojú gbòòrò ọ̀rọ̀ yẹn nìyẹn á dá fún mi á dá fún yín á dá fún gbogbo wa pátápátá I appreciate you thank you very very much tó bá ń gẹrun tó bá ń dirun má dédé tọwọ́ bọ ẹni tó bá jókòó síwájú ẹ̀ tó jókòó tó wá dirun lọ́wọ́ ẹ̀ àbí tó wá gẹrun lọ́wọ́ ẹ̀ má dédé tọwọ́ borí ẹ̀ láì gba permission ẹ̀ wà ní kí ló tó fi máa gba permission ó gbọ́dọ̀ gba permission mọ̀ náà ká ẹ̀. ṣé wọ́n nìkan ni bábà tó wà ládùúgbò bẹ̀ kó tó jẹ́ pọ́dọ̀ ẹ̀ ló yà sí ṣé wọ́n nìkan ni hairdresser tó wà ń bẹ̀ kó tó jẹ́ pọ́dọ̀ ẹ̀ ló yà sí ṣé wọ́n nìkan ni kó tó sọ ẹ́ di customer. á dà fún gbogbo wa o àní ṣìṣe o àní ṣiṣẹ́ ṣe o ọrọ̀ ajé wa kò ní dìbànújẹ́ mọ́ wa lọ́wọ́ o please take care of these children ẹ yé tọwọ́ bọ orí àwọn ọmọ yín anyhow ẹ yé dirun àwọn ọmọ yín anyhow torí pé wọ́n jẹ́ dàda all you need is extra time tó bá ti fọ̀ moisturize ẹ kó soft tí irun bá ti soft wà lè yá tó bá the maximum tó lè ṣerun dáadáa sí àbí irun tó ṣẹ̀ṣẹ̀ ń gbéṣẹ̀ bọ̀ lẹ́yọ kan tó máa bá papọ̀ sí tó bá ti jẹ́ pé ó ti ń gùn tó this ẹyọ kan ni ìbáàgùn gbọ̀ngbọ̀ràn ẹyọ kan ni kì í pé kẹ́ wá bẹ̀rẹ̀ sí ní fi dá oríṣiríṣi kínní máa sọ pé irun yẹn le ni ìgbà tó dẹ̀ ti le kò kì í dúró pé kẹ́ bá a gẹ̀ kò kì í dúró kẹ́ bá a yà lẹ́sẹ̀ wá ń dì í. You must not touch irun ọmọkùnrin you must not di irun ọmọkùnrin. ní ti ìbílẹ̀ Ọya ló di irun fún Ṣàngó ó dẹ̀ ní nǹkan tó dẹ̀ bá dé ó dẹ̀ ní nǹkan tó dẹ̀ bá lọ. ẹ jẹ́ ká ṣọ́ra o gbogbo àwọn ọmọ wa ṣẹlẹ̀ àtọmọ tí ò kìí ṣe ṣẹlẹ̀ àtọmọ tí ò kìí ṣe ṣẹlẹ̀ tí irun ọmọ bá ti ń bẹ̀rẹ̀ sí ní ta kókó ẹ rọra fi sílẹ̀ ìrìn àjò ẹnìyẹn ìrìn àjò ayé ẹnìyẹn ààbò ẹnìyẹn ìbùkún nìyẹn tí kì bá ṣe pé ó ní ọgbẹ́ nísàlẹ̀ orí tó jẹ́ pé tẹ́ rí pé ó ní ọgbẹ́ àbí kìnìkan ẹ máa bẹ̀rẹ̀ sí ní nọ́ọ̀tì ọrùn yẹn ni tó jẹ́ pé tí irun yẹn gan bó bá ṣe ń dán sí
lẹ́yìn náà ṣe máa rí bùkún nínú ilé yín sí. Hallelujah. God bless each and every one of us. Hey, àbúrò mi from Morica. How are you? Jésù ẹlẹ́mà o ti Jésù ni mí mo kí yín wẹ́. Ọlátúnjí the media man. God bless you. God bless you ọkọ mi. Sẹ́kẹ́ gbogbo yín ni mo kí o. Ọmọ Olúwẹ̀hún gbére o. PA gbogbo yín pátápátá ni mo kí o. Màmí Tósìn Oyètúnjí Òkè Tis Love Foundation. Wow, that's good. Love ló gbé wa gbogbo wa dúró. God bless you. Olórí Gbénró, God bless you. Ẹniọlá Ẹniyẹ Ẹniẹyẹ, I appreciate each and every one of you. As men that I can read, and it has, àwọn kìíní tó bá ti pẹ́ sókè ó máa ń pẹ́. Olúwatósìn Aládéjọbí, I appreciate you. Thank you for joining me. Abimbola Bakare, God bless you. This is my first time of noticing this person. Thank you for joining. Olùṣọ́ ẹ̀yin náà gbé wọlé. Excuse me. Ẹ̀yin náà ẹ wò àwọn ọmọ yẹn. Ìkan ló wà lẹ́yìn tó lo ginger sórí yẹn. Ẹ wò wọ́n mú rin tìyẹn náà wọ́n dì. Eléyìí tó jókòó síwájú yìí wọ́n ti ẹ̀ bá design irun ẹ̀ ni. Ẹ yé dirun àwọn ọmọ yìí o. Ẹ yé dirun àwọn ọmọ yìí. Ẹ yé dirun àwọn ọmọ yìí. Ó ní nǹkan tó ó ní ìdí tó fi rí bẹ́ẹ̀ o. Akínwándé Olúwakẹ́mi, God bless you. Kíkẹ́ lọ́mọ Olúyẹmí, God bless you. I appreciate you. I appreciate each and every one of us. God bless you. Ẹbí mi létí London lọ́hùn. Destiny, God bless you. Olùṣọ́ Paul, mo rẹ́yìn náà o. Mo ṣáìtì yín o. Wọ́n rí towó tọmọ ẹ̀mí gígùn àtàlàáfíà o. Ìyá mi Ọmọlọ́lá Oyèbádé, God bless you. God bless you. Gbogbo yín pátápátá ni mo kí o. Mi ò dá ẹnìkan sí o. Mi ò lólòdì kankan. I love you all with the love of Christ. Please take care of you. Take care of your children. Don't abuse your children's gifts. Don't distrust it. Don't distract it. Don't destroy it. Don't distract the blessing. Please. Ẹ jẹ́ káwọn ọmọ wa jẹ́ kí ká má fi àìmọ̀kànmọ̀kàn wa ká fi dí ògo wọn lọ́wọ́. Nagi Ibrahim. Ẹnìkan ni mo mọ̀ tó ń jórúkọ papọ̀ báyìí o. Àwọn kọ́sítọ́mà ẹ̀sà ìyá wọn ni. Tọ́lọ́hun ló ń jẹ́ orúkọ Yíbò, ló ń jẹ́ Haúsá, ló tún jẹ́ Yorùbá. Tọ́ gbogbo ẹ̀ Ọlọ́run rínú. Àgbàlagbì ẹ̀ka lẹ́ńbẹ̀ yẹn o. Alàgbà Sunday Joseph. Iná jó ògiri òsà. God bless you. I appreciate each and every one of you. Come, we are going. Come and say goodbye. Bye, guys. Bye. Make sure to have a great day. Thank you. Have a lovely week. You too. Yeah, no, greet them. Have a lovely week. Have a lovely week, guys. Yeah. My grandson, you see, sorry. This is a real Nazarian, Sherry. You are doing a marine, natural one. You look about it, tomati twist láti wájú àtọwọ́dá ni bí àbúrò mi Ọ̀ṣìn ọmọ tí ó gbọ́ràn ńjọ́ tó ti tọ́ bọ́rún ẹ̀ ìjọ́ yẹn ló ti dàrin àjò ara ẹ̀rú mo dẹ̀ sọ fún kọ̀ràn yẹn
àníyẹ lẹ́jọ́ yìí dé níjọ́ tó ti kọ́kọ́ bẹ̀rẹ̀ sí ní tarun ẹ ní ródóródó ìjọ́ ẹ ló ti tọ́ ọbọ̀ ẹlẹ́dàá ẹ ló ti ṣílẹ̀kùn fún wàhálà fún làásìgbò ìgbà tó wá lọ ṣe tán ìgbà yẹn kí ni nǹkan tó ṣẹlẹ̀ wàhálà dé sí ẹ níbi tó ti ń ṣiṣẹ́ wọ́n dá ẹ dúró tán wọn ò tó sọ fún ẹ ẹ̀yìn ló ti gbọ́ àjàlá ló bẹ́ẹ̀ mú lẹ́tà lọ fún bàbá oníbàbá ńlé kí bàbá yẹn já lẹ́tà yẹn kó kà òkú bàbá ló bàbá ńlé tá a bá ń sọ nǹkan fún yín ẹ máa gbọ́ gbogbo nǹkan kọ́ ni fashion kò dìgbà tó bá ṣe nǹkan tí kò yẹ kó ṣe ọmọ ẹnìkẹ ipò owó ní bàbá ọ̀sìn wà number 2 ọmọ number 2 nísẹ̀lẹ̀ tó ṣe irun ẹ̀ tó lọ ṣe bírèdì sórí bírèdì ọ̀hún wá jẹ́ kéékèèké a máa fọwọ́ gbà báyìí a máa fọwọ́ gbà báyìí you look odd go and lose it and get your glory back. I will not say more than that. God bless you all. Hallelujah.